àwọn ohun máṣe kan wà tí èèyàn gbọ́dọ̀ mọ̀ bí èèyàn ṣe ń dàgbà sí. Èkíní ni pé má rò wípé o lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan tàbí pé o jẹ gàba lé gbogbo nǹkan lórí torí wípé òbírí láyé o, gbogbo nǹkan ni ó lè yí padà nígbàkúùgbà. Ẹ̀bẹ̀ tá à ń bẹ lédùà ni pé kí ó jẹ́ kí àyípadà rere ni kó máa bá wa. Ìkejì, má fi ọ̀rọ̀ ẹnu rẹ ṣòfò lórí àwọn èèyàn tó jẹ́ pé ìdákẹ́jẹ́ rẹ gangan ló tọ́ sí wọn. Wò ó, kì í ṣe gbogbo ogun lèèyàn ń jà o. Èyí tó tẹ̀lé ni pé má ṣe gbìyànjú láti mú alágàbàgebè ènìyàn, ẹni tí ó ń gbé ayé irọ́, má ṣe mú wọn ní ọ̀rẹ́ òtítọ́ o. Kò lè ṣeé ṣe torí pé wàhálà ni ó gbẹ̀yìn irú rẹ̀ o. Èyí tí ó wá gbẹ̀yìn ni wípé máa bá Ọlọ́run rẹ sọ̀rọ̀, ṣùgbọ́n má bá sọ àbí má bá ṣe àríyànjiyàn wípé ǹjẹ́ ó lè ṣeé ṣe bí? Ìwọ ṣáà ṣípayá ọkàn rẹ sí Ọlọ́run kí o béèrè pẹ̀lú ìgbàgbọ́. Ọlọ́run yóò ṣe ohun tí ó fẹ́ ṣe ní ìlànà tirẹ̀, ní àsìkò tirẹ̀, torí wípé pẹ̀lú Ọlọ́run wa yìí ohun gbogbo ní ṣíṣe. Gbẹ́kẹ̀lé Ọlọ́run rẹ.